ẹ̀yin àgbàlẹ̀ máa ń pòwe pé ọlọ́gbọ́n ló láyé ọlọ́gbọ́n ló láyé. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí gbogbo yín pé a kú ọdún tuntun. Ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé nínú àlàáfíà, nínú ìrọ̀rùn, nínú owó, nínú ọlá. Gbogbo ẹni tó nira fún ní 2024 kọ́lọ́run fara dẹ gbogbo wa, kọ́lọ́run fi wá lọ́kàn balẹ̀. Ìlú yìí kò ní le mọ́ wa torí kì í le mẹ́ja lálẹ́ odò. But nǹkan tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ challenges táwọn èèyàn fi lọ̀ mí during December tọ́lẹ̀ ti fi lọ̀ mí tẹ́lẹ̀, because tẹ́lẹ̀ mi kì í gbéyàn débẹ̀, but mo kàn wá wò pé jẹ́ ń gbé àwọn èèyàn débẹ̀ bóyá arélè tí ò ní ṣe sí kún nínú wa. Àwa ọ̀dọ́ tájọ rí bí eléyìí ó wọ́pọ̀ nínú àwọn dádì wa náà, àmọ́ wọ́n ti gbàgbé torí pé wọn kíyèsí ra, so kò jẹ́ ká lè blame àwọn yẹn, wọ́n ti dàgbà already. But àwa the same thing náà tó wá ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwa ọ̀dọ́ nísìn ló jẹ́ kí n fẹ́ sáré wá yànyàn náà kìíní, so that gbogbo ẹni tó bá ń gbọ́ mi náà tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì bí ó lè fi lè ṣàríkọ́gbọ́n. Nǹkan tí mo fẹ́ wá sọ pọ̀ jù ni pé àwọn kan wọ́n wà nínú strong bondage tó yẹ pé challenges tí wọ́n ní kì í ṣọ̀rọ̀ pé wọ́n fẹ́ wẹ̀ṣẹ̀ rárá. Ẹ sì mọ èmi ọmọ yín, mi ní fòru pé ọ̀sán, mi kì í gbọ́mọ bàfọ́ṣun, kò sí kan táwọn wá láyé yìí tọ́lọ́hun kò lè ṣe. So ẹ̀dá ò ní gbọ́dọ̀ gbọ̀nà ìburú là, kò sí ọgbọ́n ẹ̀ ò lè gbọ̀nà ìburú là, kò sọ ọgbọ́n tó fẹ́ dá sí. Ẹ̀wọ̀n tó ti dáa ni pé káṣù tó àtòdodo, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kò fà wá náà lẹ̀. Ó ti lágbára gọ́ tó jẹ́ pé bọ́ bá sá sọ́tún irọ́ ni, tí wọ́n bá sá sósì irọ́ ni, bọ́ sá síwájú irọ́ ni, bọ́ sá sẹ́yìn irọ́ ni. Ṣé kí n sọ díẹ̀? Gbogbo àwa ọkùnrin ṣé mọ̀ pé nǹkan tán fi ṣẹ̀dá wa nílẹ̀ Yorùbá, nǹkan tó jẹ́ pé ó wà active ni, tó dẹ̀ wà positive, tó dẹ̀ ṣiṣẹ́ dọ̀la. Àwọn ọmọbìnrin wa míì wà tó jẹ́ pé ìdílé ẹlòmíì, òun ni mo ṣe sọ wípé pẹ̀gúnwèpé ń gbà míì ó ṣe kókó. Ìdílé ẹlòmíì wọn kì í mẹ́mu ni, gẹ́gẹ́ bí ìyá mi kan ṣe sọ lénìí pé nígbà tó ń gbá research bí Saheed, ǹjẹ́ o mọ̀ pé mo gbá research, mo padà mọ̀ pé nínú ìran wa kì í mẹ́mu. Ẹnìkan náà gbá research, ó ní ṣé mo mọ̀ pé Saheed ó mọ̀ pé nínú ìran wa a kì í gba nǹkan rẹpẹtẹ lórí ọmọ tá bá fẹ́ rán lọ lé ọkọ, tàbí a gbọ́dọ̀ pariwo nínú ìran títí wọn. Mo wá sọ tí bọ́yẹn sọ́nà mo wá sọ ti ìran wa fún wọn. Wọ́n wá wò pé wow, mọ̀ kí ní tẹ́lẹ̀, mo ní bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ẹ mọ̀ pé nínú ìdílé mi bọ́ ṣe ń sọ ọmọ tí wọn lórúkọ, bọ́ ṣe ń súre fún ọmọ títí wọn, bọ́ ṣe ń ṣèpinlẹ̀ yan ọmọ títí wọn ni pé ọmọ wọn obìnrin ẹni tó bá jẹ́ alábàálé náà ni ó fẹ́. That means disvirgin, ẹni tó bá disvirgin ọmọ wọn náà ló gbọ́dọ̀ fẹ́ sílé. Tí òun ló fà á tó fi jẹ́ pé àsìkò tá a wà yìí ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa tó gbogbo nǹkan bó ṣe yẹ ká tó, kó lè máa rí bó ṣe yẹ ká rí, ẹni tí ó bá ní ìgbésí ayé ẹ lò, tí ó bá fẹ́ kí ìgbésí ayé ẹ dàrú. Torí wọ́n á ti ṣe sára ọmọ mi wípé tó bá ti jábàálé rẹ, ẹni náà ni kó fẹ́, tí ò bá wá fẹ́ gbogbo nǹkan tó yẹ kó dà láyé ló gbé lọ sọ́dọ̀ ọkùnrin tó bá gbé ọ sílé. Ìrìn àjò tó dìpù ni, ó lọ fà. Àmọ́ mo fẹ́ kí gbogbo àwa ọkùnrin ṣe àti ìṣàṣemáṣe tó jọmọ́ bẹ́ẹ̀ ṣá, torí jíjá mọ́ lábàálé láì gbé sílé láì rí dùnú ẹ̀ ó máa ń fa ìṣubú ẹlòmíì tó jẹ́ pé tí ò bá ṣọ́ra kò ní ṣoríire nínú ayé. Bẹ́ẹ̀ ni mo gbá research ẹ̀, mo confirm ẹ̀, ó wà nínú situation tí mo face ní last week tó jẹ́ kí n bí sí ẹ pé program mi ìgbà tó yá ó lọ, program mi ṣe bákan. Bẹ́ẹ̀ ni mo bí sí gan. Mo ní láti sọ fọ́mọ ọkùnrin òun náà máa wo fídíò mi ní dárúkọ ẹ, mi wà táṣírí ẹ̀ public kò possible, pé padà lọ sí ọ̀dọ̀ ọmọ báyìí mi sì mọ̀ wọ́n rí, but nǹkan tó ní kí n béèrè mo ti gba 10,000 mi, ìwọ náà ló ní kí n bẹ́ẹ̀ béèrè nǹkan. Èmi ò bẹ́ẹ̀ béèrè, mi á sọ fún ẹ o. Mi ìmọ̀ bọ́ ṣe máa ń ṣẹ́nukù o. Ìwọ tó bá ti ń bọ̀ lọ́dọ̀ mi máa múra o, mi ń ṣẹ́nukù fún èèyàn o, máa gbé ẹ débẹ̀. Tó bá ti wà lọ mú sniper yẹn ọkàn mi, ìwọ ló ní fẹ́ béèrè ara ẹ, máa gbé ẹ débẹ̀. Ọ̀gbẹ́ni ó já ọmọ lábàálé ní kì í tí ń ṣe ọmọ kan ọmọ méjì, ó já ọmọ lábàálé ò fẹ́ kan, ìkan ti márì ó ti bímọ, ìkan ò tí ì márì, torí pé kíní yẹn ṣì ń dùn ó wà lọ́kàn ẹ̀ pé torí àwọn kì í ṣe gbogbo bá ṣe sọ páyé corrupt yìí náà, kì í ṣe gbogbo ọmọ náà ló gbára dáradára. But ìkíní sọ fáwọn ẹbí ẹ̀, ìkejì ò sọ fáwọn ẹbí ẹ̀, ó kàn ń dùn lọ́kàn ní gbogbo ìgbà tó bá ti rántí lágbájá ọmọ lágbájá. Ṣé wá ní gbogbo ìgbà tó bá ti rántí lágbájá ọmọ lágbájá yẹn, gbogbo nǹkan tọmọkùnrin yẹn bá ti ń lé ńgbà yẹn kì í bá. Má wulẹ̀ sọ pé àjẹlé yín ló ń ṣe yín, kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé wọ́n fún ara ẹ̀ ò fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Ẹ̀yin obìnrin yẹn wá, mo rí pé púpọ̀ nu yín pariwo pé ó ti darí kò dáa mọ́. Má dẹ̀ ẹ jẹ́ kí wọ́n kọ́ gbà yín lámọ̀ràn, mbá dẹ̀ gbà yín lámọ̀ràn o, fẹ́ni tí ò bá tí ì ṣubú pé ṣé o lè ṣe protection tó jẹ́ pé tí ìwà àtìyàn bá jọ ní àjọṣepọ̀, tí nǹkan aburú bá jọ wà lára ẹ̀ níjọ pín.
torí during sex ẹni tó fẹ́ bá ní sex tí oore bá wà lára ẹ̀ ẹjọ́ máa pín 50-50 ni confam oore náà affect ẹ̀yin méjèèjì tẹ́jọ ní sex yẹn so tí oore bá wà lára tiẹ̀ náà ire náà bá òun náà 50-50 náà ni ẹ lọ confam ẹ̀ so tó bá wá jẹ́ pé ìdènà wà lára ẹni tó ní sex pẹ̀lú ẹ̀ ẹjọ́ máa kó 50-50 má wulẹ̀ sọ fún mi pé ò mọbi tó ti kó má wulẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ stop pretending please 50-50 lẹ́jọ́ máa pín mo fẹ́ ṣàlàyé àwọn nǹkan tó ń affect wa so that a lè mú ọpọlọ láti bẹ̀ òun ló fa ń gbà mí tó bá kọlu nǹkan tó bá rí kó fẹ́ máa ṣe tètè wẹ ọwọ́ dànù so ẹ̀yin obìnrin títí yín ni mò ń sọ yìí àtẹ̀yin ọkùnrin náà ẹ lè lo nǹkan protection tó jẹ́ pé tá a bá tiẹ̀ lẹ́ni tó fẹ́ lo nǹkan burúkú láti gba àrísìkí èèyàn kò ní work iṣẹ́ ẹ wà so ẹ lọ study yẹn kí olóríire kò ní padà dolórí burúkú because èmi ni mo mọ nǹkan tí mo sọ ó lè má yẹ lómi tó bá ṣì wà òkè bí akíní Saheed ń sọ àwọn èèyàn pọ̀ tó ń sunkún gan seriously tó ti wreck down wọ́n ti di zero hero dẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ ẹ mọ̀ pé kí hero wá di zero ẹ mọ̀ pé nǹkan burúkú ni so èmi mo mọ nǹkan tí mo ń fèsì ń bí pẹ̀lú àwọn èèyàn ẹlòmíì ìṣòro tó gbé wá agbára 5 million lè ka kò wá lówó lọ́wọ́ ó wá di bọ̀dá Saheed please abeg ó sì kan tí mo fẹ́ ṣe torí èmi nǹkan ń tajà tèmi ni solution ni mò ń tà owó dẹ̀ ni mo fi tí bá ìwọ tó wá kọ̀ọ̀rọ̀ fún ara ẹ pé tó bá yẹ pé mo yẹ ń ṣe fún gbogbo èèyàn nìyẹn ṣó máa kọ ẹyọ kan bí ni kò ní kẹ ẹyọ kan so irun wíìgì tí ẹ̀yin obìnrin kó sórí tẹ́ ẹ bá lówó tọ́tọ́yọ̀ bá ń pa yín ó wà nínú nǹkan tó ń affect ẹlẹ́dàá yín torí pé ẹlẹ́dàá ẹlòmíì kò tiẹ̀ wulẹ̀ gba kán dà nǹkan òkùnkùn bò mo mọ̀ pé ẹ̀yin obìnrin ẹ̀ ní fẹ́ gbọ́ eléyìí àmọ́ kẹ́ni tẹ́ ò bá ti wá gbọ́ kẹ́ni kankan mọ́ wá sunkún bá mi irun wíìgì tẹ́ ń lò yẹn irun òkú bẹnu ẹ̀ irun ẹṣin bẹnu ẹ̀ ẹlòmíì dẹ̀ ní ìran wọn ò gbọ́dọ̀ jẹ́ṣin wọn tiẹ̀ kì í jẹ́ṣin ni kò yé wíìgì yẹn oríṣiríṣi nǹkan ẹranko àti nǹkan èèyàn irun òkú bẹnu ẹ̀ wọ́n máa lọ ń fa irun òkú ní mọ́ṣúárì dáadáa tó máa tà fún yín tó máa pè ní kinní kan tó máa ti pákéjì ẹ̀ tó lo clean tó stream ẹ̀ bó ṣe máa ń ṣe àwọn kan ní rọ́bà ni àwọn kan máa jiyàn àwọn kan máa ṣe àbọ̀tà wá ti gbá research àti rìn gàtẹ̀ ti confam àwọn kan tó yẹ kẹ́ confam ọkùnrin míì nǹkan tó fa ìjákulẹ̀ fún ọwọ́ ara ẹ̀ ló fi fa ó yóò tán wá bẹ́kùbẹ́kù wá lọ ra wíìgì fún ìyàwó ẹ̀ nǹkan tó rà fún ìyàwó ẹ̀ nǹkan burúkú ni ó wá gbélé lórí tán ní orí tiẹ̀ náà bá ṣe gbáko wọ́n wá kọlù ló bátara ẹ̀ lákọlù wà mọ́bí tọ́rọ̀ ti wá látọjọ́ ẹ̀ ṣáwà náwó ṣá ẹ ti pẹran ẹ ti pa gbogbo ẹ̀ kò tí ì sí solution náà ni lọ kíyèsí ra because the more bó bá sì ṣe ń lo nǹkan yẹn ò lè ní lárí wà kàn máa sáré ní òní ba èmi á sọ tèmi èmi ò mọ̀ pa ẹ̀ ẹ tó bá wù kó gbẹ́ tó bá wù kó má gbọ́ ìṣòro ayé ti ẹnìyẹn mi ò mọ̀ pa ẹ̀ sorry gbogbo àwọn èèyàn kan ìṣòro ayé ti yín kọ́ bẹ́ẹ̀ tí ò bá gbọ́ ìṣòro ayé ti ẹnìyẹn kò yé so àwọn ọ̀nà oríṣiríṣi wà tó jẹ́ pé a ti ń rí àkọlù tá à kíyèsí pé bẹ́ẹ̀ la ti ń rí àkọlù so ẹ̀yin ọkùnrin mo rò pé ẹ ti gbọ́ ìwọ tó bá ti mọ̀ pé o ti ṣe àṣemáṣe pẹ̀lú obìnrin rí lọ́bẹ̀ ṣẹ̀dá ẹ̀ tó bá wà tẹ́ ẹ̀ bá rí ẹ lọ́bẹ̀ ṣẹ̀dá ẹ̀ o ọ̀kẹ́ padà sínú ìdílé wọn kẹ́ lọ́bẹ̀ kó mọ́ bínú tó dìmọ̀ bó bá ṣe rántí yín tínú ẹ̀ bá ṣe ń bàjẹ́ àti ṣoríire ẹni yẹn ó ní bákan ẹ̀yin obìnrin náà ẹ lọ kíyèsí ra ẹ̀yin ìyá wa náà gbogbo bíkíbi tọmọ yín bá ń lọ 2024 làwà ẹ̀ ní ṣàṣetì o so ẹni tí ṣọ́ọ̀bù ẹ̀ bá di pé bóyá kò lọ́jà gidi kan tó ń tà mọ́ tí nǹkan dédé dá páro mo ṣe iṣẹ́ kan sí ibà yẹn ẹni bá lè gbé lódìdí báyìí náà kò wọ́n bọ̀ tí ò bá lè gbé lódìdí máa bá bù díẹ̀ àmọ́ kò sí bó ṣe máa kéré tó náà mo ṣọ̀rọ̀ ẹni ẹ̀yọ́nú rírí ṣe kan ni ẹni bá máa gbé lódìdí báyìí fine tí ò bá lè gbé lódìdí ìwọ tó bá ló mọ́ yọjú o eléyìí báyìí sì kí n ṣọ̀rọ̀ 300 o bó ṣe kéré bọ̀ gbogbo eléyìí báyìí is like 220 ni gbogbo ẹ̀ torí òun ò tó eléyìí rí pé eléyìí kún àmọ́ eléyìí ò kún so iṣẹ́ ṣọ́ọ̀bù ní méjèèjì eléyìí ń ṣiṣẹ́ bí awọ́rò ti ẹ̀ ni ó ń ṣiṣẹ́ bí ìtajà ti ẹ̀ ni àmọ́ eléyìí ń fọ òkúta dànù ní nǹkan tó fi yàtọ̀ nìyẹn so mo wá ṣe àánú rí ṣe kan jáde so about 300 ni ó lọ fún àgbọn so ẹ̀yin yan mi bó ṣe jẹ́ nìyẹn àmọ́ yan náà kó ní kálukú lọ ránṣẹ́ ibi tó bá ti yà kẹ́sì ṣàkíyèsí kí ló kàn lọ́rọ̀ yín kí ló ṣe kókó kí ẹlòmíín wà tó jẹ́ pé ìtọrẹ àánú ló yẹ kó lọ ṣe tọ́nà ẹ̀ máa fi là àmọ́ kò kíyèsí ló ṣe wà lójú kan látọjọ́ yìí kó ní kálukú lọ kẹ́ lọ ṣẹ́ẹ̀kì àwọn aspect tí mo sọ̀rọ̀ sí yẹn ibi tó ní kálukú bá ti ṣubú bẹ́ẹ̀ ẹ lọ correct ara yín ìpàdé wa bí oyin ẹ̀yàn ọmọ Yorùbá á padà wà láyọ̀ àtàlàfíà á sọ̀rọ̀